Dákun, yàrá tó pín tí baálé rẹ̀ ń sùn nìyí tí wọ́n ń sùn ní 12B un. Ṣó ọkàn rò lọ́kàn ni àbí ọkàn ṣe rorò pé bó ti dánu? Ọ̀yá tó bá sọ̀dí tó fi ṣe bẹ́ẹ̀ fún wa, bọ́yá yóò yá. Sọ́mọ pé ńgbà wà ń kékeré tá wà ń ṣọ́ọ̀ṣì ọmọdé tí wọ́n bá fẹ́ ṣe fíìmù áńgẹ́lì yóò wọṣọ funfun. Tí wọ́n bá fẹ́ ṣe tèṣù yóò wọṣọ dúdú yóò ní wo lórí kódà yóò ní rúǹdì. Ayé àtijọ́ lèṣù ní wo lórí. Èṣù ò ní wo lórí mọ́ náà ẹ̀sán ìyọ́kàn wà bí èrònú náà nìwọ náà ó sì rò lọ́kàn ló sì wò pé mi gan ló ń sùn bí ọkùnrin sùn sí. Ló ti di gbádàgbọ̀n náà ló bá re room 12B. Lórí mọ́ sùn bẹ̀. Ibi àlàáfíà wà ń gan lẹ̀ mọ́ sá fún. Tí ìbá ṣe pé àìmọ̀kànmọ̀kàn. Bá ọkùnrin gan bá mọ̀ pé dídó yìí àwọn obìnrin ló pé fún jù. Ọyẹ wọn mọ̀ gbowó wọn tó mọ̀ ṣe fún obìnrin. Àmọ́ bọ́lọ̀ ti yan ti ọ̀nà wọn náà ni wọ́n ó tún kówó lẹ̀. Ńgbọ́ wá di gbádàgbọ̀n tó kò bí baálé rẹ̀ ń sùn sí tó re sun yàrá abòmíyìn làbí òrùlé ilé kan ṣoṣo sórí pé kọ́lọ́ngọ́ ṣàánú rẹ̀ ni. Tí ó bọ̀ mú fúnpá gíga wálẹ̀. Tí ó mú ọ dàbí ọmọdé bọ́ bá jọ ọmọ 100 ọdún gan wọ́n ó ṣe bọ́ ọmọ 40 ọdún ni ọ́ ni. Tí ó mú kó jẹnà sàrún jẹjẹrẹ. Tí ó mú kó oorun sùn. Tí ó máa rẹ ẹ̀dán. Magnesium ń bẹ ń bẹ. Potassium wà ń bẹ. Protein kún bẹ. Carbohydrate ló ń kà. Fat and oil gbogbo ẹ̀ ní ń bẹ nínú ààtọ̀. Yàtọ̀ fún yún gan. Ìbálòpọ̀ fún rẹ̀ lóríṣiríṣi àǹfààní. Táàkà náà máa sáyẹ́ǹsì tí wọ́n ní tí ń ṣe nu. Ńgbọ́ wá di gbádàgbọ̀n tó kò ń bẹ́ẹ̀ ní ìsìn tó ṣe pẹ́ nìkan ló ń ṣe sórí wípé ogun èṣù ò ní borí rẹ̀. Ńgbọ́ wá divided by 2 yàrá tó sùn bí baálé rẹ̀ ń sùn sí mọ́. Dákun ṣé ọmọ wípé ọlọ́mọjọ sọ́ọ̀tì. Ọkùnrin sì rè wọ́rọ̀kọ̀ tí èsàdá ní ọ̀wà. Ńgbọ́ bá wá wọ́rọ̀kọ̀ sàdá ní ìsìn tí sì ṣe pé lówó bí Dangote àbò lówó bí Ọ̀tẹ́dọ́lá. Jọ̀ọ́ ṣé ìṣe wípé ọlọ́mọjọ sọ́ọ̀tì báyìí lọ́rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ọkùnrin gbogbo wọn yányán ni wọ́n máa ń kówó dà lẹ́ǹlé lọ́tùn lósì gbogbo bùkátà lé ni wọ́n ń gbọ́. Bí ó sì tẹ jáun náà nu ara nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi relieve stress wàhálà wọn nu. Níbo tí wá di gbádàgbọ̀n tó kò ń bẹ́ẹ̀ ní ìsìn èrè wà dànù lágbóká. Bí bá ń hùwà abú sí ọ èmi lóde tó ṣàdúrà kọ́ lọ́wọ́ bọ́ wọnú ẹ̀ lọ́kọ́ lè yí padà. Mo béèrè wò tó fi ṣe pé ibi àlàáfíà wà ń gan ló di gbádàgbọ̀n tó sá kò ń bẹ́ẹ̀. Ibẹ̀ tó ti wá sá kò ní ìsìn wọ́n mọ̀ pé kò lè pé ọ. Kò lè pé ọ. Gbogbo orú àwọn nǹkan bá ń àǹfààní ibẹ̀ kò ló ń kà. Àmọ́ bá bá ti rò wípé ńgbà bá ti jókòó tá bá ti ṣe irú nǹkan bá ń gan ọkùnrin là ń ṣe lóore náà bá rọra di gbádàgbọ̀n ní ọ̀fà báàgì wọn. Ní ọ̀bà kájú ńlẹ̀. Torí pé ọlọ́mọjọ sọ́ọ̀tì báyìí ní ìsìn lọ́jẹ́ mọ́ béèrè pé ṣé ọkàn rò ní àbí ọkàn rò pé bóyá kò yẹ kó mọ́ sún bẹ́ẹ̀ mọ́. Mo béèrè wò. Àǹfààní pọ̀ tó rí inú oko tó bá dó oko. Ọ̀ọ́ni máa lo òògùn oorun gbogbo ìgbà. Torí oko melatonin wà nínú ẹ̀ tí ó mú ọ sùn. Prolactin wà ń bẹ tí ó mú ọ relax. Àwọn oxytocin, àwọn dopamine, àwọn endorphin. Àwọn hormone tí ó mú ẹ bond tí ó mú ọ sopọ̀ tí ó fi mọ́ nífẹ̀ẹ́ ọkọ rẹ sí ń bẹ nínú ìbálòpọ̀ ọ̀hún. So yọ báyìí ní ìsìn. Gbogbo ara rẹ tó rí gbọ̀ngbọ̀ngbọ̀n tó bá dóko déédé gbogbo ẹ̀ ní ó sùn tù padà. O ò ní mọ́ ní fúnpá gíga ìmọ̀ ló wà blood pressure. Sọ̀rọ̀ mi yọ báyìí. Yọ ọmọ dàbí ọmọdé ní gbogbo ìgbà. Dopamine feel good hormone ni. Gbogbo hormones ń tiẹ̀ ní feel good hormone. Gbogbo ara tó nǹkan mọ́ lé tó nǹkan mọ́ gbá tó nǹkan má gùn àìdòkó déédé náà ni. Ibi tó ti rá láàfíà ibẹ̀ lọ sá fún tó di gbádàgbọ̀n tó kò ń bẹ tó ń rè ń sùn room 12B. Nǹkan tí wọ́n ṣe sọ̀rọ̀ rẹ báyìí ò yé mi ni mo ṣe ń bi ọ́ léèrè pé tó yàrá tó pín sọ ọkàn rò bẹ́ẹ̀ ni àbò rò pé bọ́yá ọ fẹ́ gbá àwẹ̀ tẹ́ sì ti jọ sọ tẹ́ sì jọ fẹnu kò sójú kan pé tó àwẹ̀ lọ fẹ́ mú. Béèyàn bá ń gbá àwẹ̀ gan ṣé ńgbà tí ṣe pé bá ń gbá àwẹ̀ bíríbírí ṣé tó bá sínú rọ̀lẹ́ sí òlérè ìdókò. Mo béèrè wò tó múra tó di gbádàgbọ̀n tó di júmọ́rí ìyí oko òòdó gbogbo tí ó fún ọ lálàáfíà ló ti sá fún ọkùnrin ṣìrè
àwọn ifá kó sófo ń tiyan mọ́ ṣe rẹ o ṣe ni kó padà bí baálé rẹ̀ ń wà o kó o sùn bí tí wọ́n ń sùn sí àlìkú wọn ti fi ọ ẹni bá ti sanwó orí rẹ̀ kìíní tó ń wá kiri mo béèrè wò ẹni wọn ò tí ì sanwó orí rẹ̀ ní ìsìn kìí ṣe ìyàwó ìyún ò lè rè sùn tọkùn bàbá fẹ́ sùn tọkùn jóòrè fi ọkọ rè dáná fún ọ bàbá sì ti dáná fún ọ tó ti fi ọ délé ìwò lọ burú mọ́ sá kiri ara wípé èèyàn ọmọ yìí tọ́lọ̀ ń dá tó ṣe fún èèyàn náà ni tọ́wọ́ bá mọ yí ẹni ò ní sọ pé toró ń bínú ọmọ bínú sóko náà okó ọ̀tọ̀ ìbínú ọ̀tọ̀ okó àtòbò ìjà àwọn tí wọ́n gbé wọn sára ni wọ́n máa ń jà kò sí bó ṣe bínú sí yàn tó kò sígbà tí wọ́n gbókódé tó bò ní lanu sí i àmọ́ ń gbọ́ jẹ́ wípé nítò gbogbo bí àlàáfíà wà ńlẹ̀ máa sá fún un ti ń túlé gan-an nu kò sí èṣù kankan mo ti sọ pé èṣù gan ò ráàyè mọ̀ ní ìsìn ọlọ́run gbọ́ torí àtijọ́ ni ó gbéwò sórí èṣù ní ìsìn kò sí wo lórí èṣù mọ́ èrò inú gbogbo àti jésù tó gbààwẹ̀ 40 days tí wọ́n lé sùn wá tẹ́ǹtì ẹ̀hún kì í ṣe pé sùn wá ní physical image o thought ni o èrò ọkàn ni o bó bá sì bẹ̀ látòrí òkè yìí bó bá sì ṣe kinní kan bó bá sì forí balẹ̀ fún mi ń sì fún ọ nígbà ń sì fún ọ láwo èrò inú ni èyí tó mú wọ náà tó kókó yàrá bí baálé rẹ̀ ń sùn sí èrò inú náà ni o èṣù ni kó tètè ṣàtúnṣe gbogbo ìjánu ẹ̀ ní ìjà mọ́ tọ́rọ̀ mi ti yí ọba ẹ̀ ní ẹ̀sìn landness homes and properties ọba ti kó padà bí baálé rẹ̀ ń sùn sí tó divided by 2 yàrá mọ́ ó rí wípé yọ̀ọ̀rọ̀ lẹ̀ fún iléeṣẹ́ landness homes and properties bínú ẹ̀ bá dùn gan yóò tún bọ́ ọkọ́ léhùn yọ̀bọ̀ ọkọ́ lélẹ̀ ń lórí àwọn ń gbọ́ bá ti jẹ́ wípé apá ló fi ń jánu kiri èyí oko odò èyí kan òòṣe bó ló ṣe fẹ́ gbà òkè àwọn ọkùnrin rẹ̀ ìbálòpọ̀ ò pé wọn bí obìnrin ní sáyẹ́ǹsì sọ fún wa pé ìbálòpọ̀ ó wúlò fún jù gbọ́ wá di gbàdàgbọ̀n tó kú òǹbí tó ti bí tálàáfíà wà ní ìsìn èmi ọmọgbọ́n tá a fẹ́ ta sọ́rọ̀ rẹ o tó bá sì ṣe pé ń dùn ọ ni Ọ̀yọ́ model alternative therapy gbogbo àgbo tí ọ̀bọ̀ mú infection bóyá infection nìjẹ́ kókó ọmọ dùn gbogbo àgbo tí ọ̀bọ̀ fún infection kú ń bẹ nílé iṣẹ́ Ọ̀yọ́ model alternative therapy gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní bá dòdò tara yín mọ́ rùn òórùn mọ́ pa okó tórùn bá sì ti pa okó ọkàn ọkùnrin lè má fẹ́ wá bí ọ̀dọ̀ bẹ́ẹ̀ mọ̀ tó o bá pọ̀ Ọ̀yọ́ model gbogbo àgbo tí ọ̀bọ̀ fún infection ẹ̀dànù wọ́n tà fún ọ ó lò ọ wà òkè ó lè kó padà síbi baálé rẹ̀ ń sùn sí torí àrífín lèmi rí sí bí èèyàn bá ń rí ọkùnrin fín ni ọkùnrin tó ti fi ọ sọmọ pé ìjọba fi ọ ní ìsìn àálẹ̀ sẹ́lẹ̀ ń dá bá wá di gbàdàgbọ̀n tó kó níbi tí ń sùn sí bígbọ́ bá ń rí irú ọkùnrin fín ni pàápàá jùlọ èyí tí bá tiẹ̀ tó ń gbìyànjú tó bá responsible tó wúlò nù lé àbí bẹ́ẹ̀ kọ́ Ọ̀yọ́ model alternative therapy ni ó pè wọ́n fún ọ láwọn àgbo àwọn míì wà báwọn tó ṣe pé bóyá nítorí pé wọ́n ń wóyún wọn tètè ròyún ní lókù ṣe sún ọ gan pé àlè náà òkúkú pé Ọ̀yọ́ model bóyá kinní lo ní fibroid àbí infection àbí block tubes tó bá tiẹ̀ ní ìdí àgbo gan ibi tó bá yẹ kó lọ wọ́n rí ìfá rẹ̀ síbẹ̀ instead tó fi kẹ́rù kó bí baálé rẹ̀ ń sùn sí mi ò lè pí ọ tọ́rọ̀ mi yọ báyìí ní ẹ̀sìn yàtọ̀ fẹ́ẹ̀ tó tiẹ̀ sì fẹ́ lóyún tó ṣe wípé ó ti bí gbogbo ọmọ tó fẹ́ bí tán gbogbo ohun tí Ọlọ́run ní kéèyàn máa ṣe kéèyàn ò fi máa lálàáfíà nú ara kò sí classes of food tí ò sí nú oko protein wà ń bẹ carbohydrate fat and oil mineral vitamin ọ̀pọ̀ ń bẹ yanturu gbogbo oògùn oorun tẹ́ ń rè lò kiri lẹ́hùn àìròkódó ni ẹni ọba dókó dáadáa yóò sùn fọnfọn bí ẹ̀fọn ni mo béèrè wò kálukọ́ ṣàtúnṣe o ọ̀rọ̀ mi ò lópin sí a.